lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ọlẹ́yin ló lè ṣe yanjú o, ẹ̀yin ló lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin ló lè ṣe yanjú. The culture and tradition of a people is their identity and signature. It is who they are and how they are. The culture of a people tells and celebrates the stories of the past and the present. It is a tool used to preserve the people's history, which is transferred from generation to generation as heritage through oral tradition and many other artistic as well as creative media. Honorable Wale Adedayo's led administration has been able to identify with the people of Ijebu East in their rich culture and tradition. Honorable Wale Adedayo instituted the celebration of Ìṣẹ Ṣe in August 2021 to create in them the sense of belonging and to add meaning to their various lives. Ìṣẹ Ṣe Day 2022 in Ijebu East was celebrated along with other Yoruba in diaspora on 20 August 2022. The day began with a procession of all traditional groups and performers from Agbo Odua, the temple at Orishapodo, Ijebu Ife. Wọ́n lè pọ̀rọ̀gùn ìyá ní ìsàwọn ẹja mọ̀ rántí pé gbogbo alálẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ látòdì ọ̀sán jáàjì làárọ̀ ìbà. Ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Àjàrè kẹjọ rẹ̀ mo kì í o. Ẹgbẹ́ tí mo ní òun ò ní mọ́mọ́ panu mo kì í ẹgbẹ́ mi o. Ẹlẹ́gbẹ́ mi. Mo kì í ẹgbẹ́ mi o. The religious part of the Ìṣẹ Ṣe Day was coordinated by Ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ as led by Ẹniọ̀wọ̀ Fọlọ́runṣọ́ Bella and Ẹniọ̀wọ̀ Ifákúnlé Adélàjà. Ẹ fún wa ní orí ọ̀fẹ́ láti rí ọjọ́ òní àti pé láti ṣe ètò yìí ní ìrọ̀rùn. Bàbá ẹ wá gbọ́ pẹ̀lú kankan wa. Àṣẹ. Àwọn tó kúrò fún ọba wa náà lónìí fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe láti lè máa jẹ́ kí ìṣẹ̀ṣe máa tẹ̀síwájú. Bàbá nínú tí wọ́n bá ń dáwọ́ lé jẹ́ kó máa ní tẹ̀síwájú. Àṣẹ. Jẹ́ kó ní tẹ̀síwájú ayọ̀. Àṣẹ. Jẹ́ kó ní tire. Àṣẹ. Jẹ́ kó ní ti ìdùnnú. Àṣẹ. Bàbá àwọn bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ fún ti ọdún yìí kò ní ká ṣe mọ́ fún wa o. Torí fati ní àṣeṣe tó ṣe adúlá fún òtúrọ̀ ẹ̀ tó lọ ṣọkọ rẹ̀ tẹ̀ ẹ́ kọ́ pé kó máa mú ṣe ǹjẹ́ àṣeṣe tó ṣe tá a bá ṣe ìtàn kí a tún ṣe míì sí àṣeṣe bàbá eléyìí kò ní ká ṣe mọ́ fún wa. Àṣe nígbànígbà ẹ̀ àṣe púpọ̀ rẹ̀ láyé. Bákan náà ni a tún wúre fún gbogbo àwọn ẹ̀sùn pé bàbá wa náà ètí wọ́n pè tí wọ́n dìde bàbá wa ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ wọ́n wà pẹ̀lú wọn. Ẹ dúró tì wọ́n. Ẹ tì wọ́n lẹ́yìn. Ẹ má ṣe tì wọ́n lójú. Búburú kan má jẹ́ ṣubú lù wọ́n. Àrùn kárùn má jẹ́ wọ náà ga ara wọn. Bàbá àwọn náà ti ṣètò ọdún yìí ẹ jẹ́ kán ṣe ètò ń bọ̀. Bí a ó ti bára wa sọ̀rọ̀ lónìí, ààyè ò sí púpọ̀, ṣùgbọ́n tí a bá wo àwọn orin tí a kọ kọjá, àìmọye ọgbọ́n, òye, làákàyè tí ó wà nínú orin yìí. Ṣùgbọ́n kókó ibi tí mò ń lọ ni pé kí ni à ń ṣe lónìí? Kí ni àyájọ́ ọjọ́ òní jẹ́? Ọjọ́ òní jẹ́ ọjọ́ pàtàkì fún orí kọ̀ọ̀kan nínú wa, pàápàá àwa tí a jẹ́ ọmọ adúláwọ̀. Ọmọ káàárọ̀ oòjíire. Ìṣẹ̀ṣe jẹ́ nǹkan pàtàkì tí a gbọ́dọ̀ dìmú kí ìlú lè tùbà kó lè túṣẹ. Àwọn ìlú mìíràn wà tó jẹ́ pé àìmọye nǹkan ni wọ́n ń bọ ní ìlú yìí, tí ìlú ń tùbà tí ìlú ń túṣẹ, tí àwọn àjọ̀nú búburú tí wọ́n sá kúrò nínú ìlú. Ẹ má jẹ́ àwò yìí pé àní ṣe mọ́. Ẹ má jẹ́ àwò yìí pé àní ṣe kí ni o? Àní ṣe mọ́. Nítorí ọjọ́ ìníkọ́ torí ọjọ́ ọ̀la ni. Ìlú ò ní dàrú mẹ́ni kankan wa lórí wọn. Inú mi dùn nígbà tí mo rí pé chairman local government wa
ó pe àwọn oníṣẹ̀ṣe fúnrú àyájọ́ ọjọ́ òní tí a ṣe ní ọdún tó kọjá. Tí a bá dẹ̀ wò ní gbogbo àwọn chairman local government kákàkiri, a rí pé ìgbà tí wọ́n sọ the best of the best chairman, a rí pé àìmọye àwọ̀dù ni wọ́n fún wọn. Eléyìí tọ́pẹ́ àbí ò tọ́pẹ́? Pẹ̀lú pé àwọn nǹkan míì ò wọlé tó, chairman tún gbìyànjú, wọ́n ṣe dáadáa. Dáadáa yóò ní dìbànújẹ́ o. Ẹ̀mí tí ẹ fi ṣe dáadáa, ẹ̀mí àìṣe dáadáa ò ní wọnú ayé yín mọ́ o. After the traditional religious service, Honorable Wale Adedayo welcomed everyone to the event. He defined our culture as our personality, that the Yoruba culture is rich and should be appreciated and projected. You're as good as dead or you're an animal. You must not forget where you are coming from. We cannot forget ours, and that is why we are trying to institutionalize what we are doing today. The entertainment part of the Ìṣẹ Ṣe Day was opened by the Olorishas dance. The Babalawos came to render different odus. Eguiyawo is a masquerade that is dressed as a woman. The Egungun twists and shakes her waist to the delight of every observer. Egungun, the Ara Orun Gangan himself, also thrilled the audience to beautiful dance steps. The Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria, TAMPAN, gave a very creative, artistic, and entertaining performance with their Ewi dance, symbolization of Shango and Eshu. In the end, TAMPAN won the best performer for the day and went away with cash gifts. Gbogbo, according to the Ijebu people, is believed to be the god of wine and fertility. The Gbogbo was beautifully dressed in palm fronds and colorful fabrics.
Agere and Alapere performers did a lot of stunts and magical performances on the day. Agbo Masquerade came after Agere and Alapere. They thrilled the audience to beautiful dances, songs, and artistic movements. Òrìṣà Ajé Ògúngúnnísàn was symbolized by the passionate band. Òrìṣà Ajé is believed to be the god of wealth. Participants gave beautiful and encouraging comments about Ìṣẹ Ṣe Day. In fact, èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi ò tí ì rí ìran yẹn wò báyìí rí. Kò sí ìṣẹ̀ṣe tán kì í ṣe lákọ̀ọ́kọ́ à ń ṣe òrìṣàlá, à ń ṣe jìbò. Ní Kẹ́hìndé wá láti Ìbàdàn, ọmọ agboolé ọlọ́jẹ́ lèmi tí wọ́n bá dé. Mo tí ìrírú eléyìí tó dùn bá ìrìṣà bọ̀ eléyìí ó dùn mọ́ mi nù gan. Ọkọ mi ni Ọlámídé Johnson àti Òkèlúwo mo ti wá. Òrìṣà. Ṣùgbọ́n inú mi dùn lọ́pọ̀lọpọ̀ bí a ṣe Èdùmàrè àti gbé ìṣẹ̀ṣe náà lárugẹ kò wá ní bàjẹ́ lọ́wọ́ ẹnìkankan nù wa. Honorable Fasheyi Akindele, leader of the House, Ijebu East Local Government, gave the vote of thanks. Ìṣẹ Ṣe á gbé gbogbo wa o. Àṣẹ. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ọlẹ́yin ló lè ṣe yanjú o, ẹ̀yin ló lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin ló lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ifá ní bẹ̀bẹ̀ sí bẹ̀bẹ̀ relé ayé o. Àgọ́ àlà ní mọ́lẹ̀ ẹ̀yìn. Agbé bàtà rù gẹ́gẹ́ ní síwájú alágbe. Adífá fún bọ̀rọ̀ kìíní ayé. Ábù fún tọ̀run o.
ọkìní ọ̀run ò ní jẹ́ kí tayọ tẹ o ẹ̀yin lẹ lè ṣe yanjú o ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi o ẹ̀yin lẹ lè ṣe yanjú. ẹlẹ́gbẹ́ ni mí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí àti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti inú oyún ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká àwa délé ayé kan àgbàgbé pé àwa lẹ́gbẹ́ lóde ọ̀run bí kọ́ bá wá ń dàrú wọ́n lè pọ́rọ̀gùn ìyá ní ìsàwọn ẹ̀jẹ̀ àmọ́ rántí pé gbogbo wa la lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ látòdì ọ̀sán jáàjì làrán ìbà.